Abdulateef ó mọ̀mọ́ kú ọdún Àyìndé ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni ó kú ọdún mo ló sì kú yẹdùn ó kú àṣeyẹ ni ó kú ayẹyẹ orí kádùn Abíọ́lá mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ó wá nípa ọ èwo ó wá ní báwọn kú ní wèrèwé àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́ Ọlọ́run ọba orí gángan Abdulateef èèyàn rẹ ló gbé mi wá bí o iye mọ̀rìndí àgbékẹ́ adé ló gbé mi wá ó ní Àkànní akéwì dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wọ́n bá ń kọ́ gà mí dáadáa èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àyìndé ẹlẹ́yinjú ẹgẹ́ wọn àbẹ̀wà tútù bí àdàbàṣà ni mo pé ọba ń kí o àmọ́ bí ọjọ́ arẹwà lọ́kùnrin ni ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni mo pé o dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ mo pé o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo pé o dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀ tí ó padà lẹ́yìn rẹ̀ mẹ́bí orí ní gbé ni orí ní ńlá ni ọ̀pọ̀ tí wọ́n jọ bí yín tí wọ́n ti kú tí wọ́n ti rè wálé àṣà o a ò mọ̀mọ́ fi yọ wọ́n o ṣe la fi ń bọ̀ gbórúkọ Elédùmarè ọba ga fún dídá tó dá ọ sí àgbékẹ́ adé lónìí wọ́n mọ̀ kí ọ lónìí gbé ìjẹ́gbẹ́jọ pípé òkú ọdún ọmọ bá mi Àdìsá o Àyìndé mẹ́bí wọn náà ni mò ń kí ọmọ wọn ní lọ́ọ̀yà Àfọ̀njá ẹnu dojú yọ dákun mọ́ ọ̀dágọ́ jọgọjọ ni ìwọ onírèlẹ̀ ó mọ̀ ọ̀gá ni iwájú lọ́pàá ibi tí ń re sí o iwájú ló mọ̀ lọ pẹ́pẹ́pẹ́ lówó ṣe ilé àrán àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀ ẹ̀nà ó sọdún owó ìwọ ó sọdún ọlá wá sí sọdún yìí láwùjọ ni ọlọ́pọlọ pípé mẹ́bí wọn náà ni mò ń kí oníwà tútù bí àdàbà kó ìdákun kó jẹ́ ọba wọn ló lè yí pẹ́ ìgbà ọdún kan láyé ìṣẹ́jú kan ní láṣẹ Elédùmarè ọba onígangan lọ́jọ́ tá a bí ọ sílé ayé Àyìndé onígangan ní sọ́jọ́ bí rẹ̀ oní ọjọ́ bí rẹ̀ wà nídọ̀jọ́ ẹ̀kú iye wà ṣàmọ́dúnmọ́dún lílọ bíbọ̀ rẹ̀ wà ní báráyé nù ẹni bá ní o máa ń lọ lónídé bá ń lé béèyàn bá gbẹ́ kòtò dé ọ olúwa rẹ̀ ní òjì sí ọ̀tá tó torí rẹ̀ jáwé ewé àsùnkò ni bọ́ bá ń lépa rẹ̀ wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn ni bọ́ bá ń pè ìṣẹ̀dá rẹ̀ mọ̀mọ́ nígbà bọ́dé ìwọ onírèlẹ̀ ó mọ̀ ga ni wàá pẹ́ láyé ojú rẹ̀ oníríbi iṣẹ́ rẹ̀ wà ní dojúrú wàá mọ̀ ríṣe ni onímọ̀ sáré ọmọ onífojú sunkún ọmọ láyé tó wàá dàgbà wàá bẹ́gbẹ́ pé wàá lálùjọ ni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Àyìndé mọ̀ gbọ́ àgbàrá kì í fòkòtò ire kò ní fò ọ lọ́la dáníwáyé mẹ́bí wọ́n ní pèdèpèdè má pè tàná akọrin asọ̀rọ̀ bí ẹni ńlá oyin ohùn rẹ̀ ò ní há bẹ́ẹ̀ ni ohùn rẹ̀ ò ní kàn létí aráyé lògbàlògbà òkú nílògbà ìmọ̀gbà wọ́n fi wú parí wọ́n fẹ́ ìdíjòbí láṣẹ Elédùmarè ọba ni èlọ́wọ́ délé àwọn bàbá rẹ̀ Àyìndé járe lé o Abdulateef dákun járe lẹ́hùn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ lọ́yìn Àfọ̀njá ẹnu dùn jiyọ̀ tí ń jẹ́ mọ́rìnlé wá abilédè súnìyàn àtàrà lè ọ̀yún mẹ́bí wọ́n lọ́mọ rílì onípẹ̀tẹ́ tí máa sọ̀rọ̀ wọ̀mí àìdí òpó láyé àjù aṣọ lè dìdì àwọ̀ bẹ́bí ẹni Àfọ̀njá bá kúkú kan nílọ̀yìn òkú kéré rárá sàó lọ́tún àmọ́yọ̀ lọ sí o ọmọ akéwùgbẹ̀rún ni yóò máa ṣàdúrà gbọ́rẹ́ mẹ́bí wọ́n lọ́mọ òpó kọ̀rọ̀bìtì èyí tí ń bẹ lálẹ́dì ọ̀yún mẹ́bí wọ́n lọ́mọ òpó kọ̀rọ̀bìtì èyí tí ń bẹ lálẹ́dì ọ̀yún òpó gbọ̀ràn bàbá yìí ní àkọ́jú rẹ̀ síná iná tí ó gbọ̀ràn bàbá yìí ní àkọ́jú rẹ̀ sómi omi tí ó gbọ̀ràn bàbá yìí ní káfí pọ̀ tí nílé àhọ́ tí nílé wá ń kọ́ o wọ́n ní káfí fọmọ tó bú nílé Àfọ̀njá ọmọ ológun nílé Àfọ̀njá wọn kò jọ ọmọ ilé wá sóògùn ni ogun l'Àfọ̀njá lọ tí ó wálé mọ́ ló fi lọ tẹ̀lú lọ́yìn dúró náà fi ń pè lọ́yìn Àfọ̀njá ní ẹnu dùn jùyọ.
bàbá yín ló kúkú fowó ra adìyẹ yé gbà adìyẹ pagbá ọmọ mọ́rílé wá sọ pé adìyẹ ò pọmọ re wọ́n gbádìyẹ táwọn fóra wó àwòyẹyìn méjì ó pọ̀ kan wọ́n gbá owó tà wọ́n fòrò bọ̀ ọ̀bọ̀n lóṣù wọ́n gbọ́bọ̀ tà wọ́n fowó rajà ajá ń jẹ mí wọ́n gbájá tà wọ́n fòrò yùn bàbá yín ní pé kọ́yìn ogun yan oyún sọ pé òun mọ̀ yangun bàbá yín ní pé kọ́yìn orúkà oyún sọ pé òun mọ̀ kárò ọ̀rọ̀ ní bàbá yín sọ sọ́yún tó fi dòdò tí ń sọ lọ́jọ́ sí náà fi ń para lọ́rin èrò lọ́rin ọmọdé lọ́rin àgbà lọ́rin bẹ́ẹ̀ bá ti dọ́yún ẹ̀bù mú bẹ́ẹ̀ bá ti dọ́yún ẹ̀bù wẹ́ torí ẹrú bàbá yín lódòdó yé aláìndé ẹrú bàbá yín lódòdó tí ń sọ lọ́jọ́ sí mo ló ti sọdún iná kó ìdákun kó jẹ́ òṣèmí yìí sí oúnjẹ tán bá rí ta ní nǹkan níbi kí ọlá tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibola ìtara ẹ̀fẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.